ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Àwọn agbébọn ya wọ ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ bá di bó lọ́ọ̀yà mi lẹ́yìn tí wọ́n jí baálẹ̀ gbé lọ láàfin. Kàyéfì ńlá ló jẹ́ fún àwọn olùgbé Ọdẹ Òríyà ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo bí àwọn agbébọn ṣe ya bo ààfin baálẹ̀ ìlú náà Adéníyì Adélànà tí wọ́n sì gbé lọ. Gbogbo olùgbé ìlú náà ló ti wà ní ìpòrúurú ọkàn o látàrí ìṣẹ̀lẹ̀ náà, èyí tó wáyé ní dédé aago 8 kọjá ìṣẹ́jú 5 ní àṣálẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026 yìí. Àwọn olùgbé ìlú náà ṣàlàyé pé àwọn agbébọn 6 ló wà láàfin náà tí wọ́n sì ṣọṣẹ́ láìsí ẹni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Báwo ni ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé gan-an? Ọ̀kan lára àwọn ọmọ baálẹ̀ náà tó bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ ṣàlàyé pé ní òru ọjọ́ Ẹtì ni àwọn afurasí náà ya bo ilé bàbá rẹ̀ tí wọ́n sì gbé lọ. Ọmọ náà ṣàlàyé pé ìyàwó bàbá rẹ̀ wọ́n jọ wà ní ààfin lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé farapa bí àwọn afurasí agbébọn náà ṣe yìn níbọn lọ́wọ́ ọ̀tún rẹ̀. Ó ṣàlàyé pé àwọn agbébọn náà gbé obìnrin àgbàlagbà kan pẹ̀lú bàbá òun ṣùgbọ́n wọ́n ti tú obìnrin náà sílẹ̀ tí wọ́n sì gbé bàbá rẹ̀ nìkan lọ. Ọmọ náà sọ pé àwọn afurasí ọ̀hún kò tí kàn sí mọ̀lẹ́bí láti béèrè owó tàbí ohun mìíràn. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣàwárí baálẹ̀ náà kí wọ́n sì ṣe ìpèsè ààbò tó péye fún àwọn olùgbé agbègbè ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn ní òwúrọ̀ ọjọ́ Àìkú. Ọ̀gbẹ́ni Jimoh ṣàlàyé pé àwọn afurasí náà ń fi ọ̀rọ̀ náà ṣe òru là ń ṣèkà ni bí wọ́n ṣe ṣàmúlò òkùnkùn tí agbègbè náà wà láti ṣe ìkọlù náà. Ó ṣàlàyé pé àwọn afurasí agbébọn 6 ló ṣàkọlù náà tí wọ́n sì jí baálẹ̀ Adéníyì Adélànà gbé lọ. Jimoh ṣàlàyé pé kété tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ náà, DPO lágbègbè Ọ̀wọ̀ pakitímọ́ra tó sì kó àwọn ikọ̀ iléeṣẹ́ náà lọ agbègbè ọ̀hún níbi tí wọ́n ti bá ìyàwó baálẹ̀ náà tó ti farapa ní ọwọ́ ọ̀tún rẹ̀ tí wọ́n sì gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Ó ṣàlàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ sí wá àwọn igbó tó wà ní àyíká ìlú náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti ṣàwárí ẹni tí wọ́n jí gbé náà. Alukoro sọ pé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Felix Ohagu ti pàṣẹ fún àwọn ọlọ́pàá náà láti ṣàwárí baálẹ̀ ọ̀hún ní kíákíá kí wọ́n sì dáàbò bo àwọn olùgbé agbègbè ọ̀hún. Ó wá rọ àwọn olùgbé agbègbè náà láti fọkàn balẹ̀ nítorí àwọn ikọ̀ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà baálẹ̀ ọ̀hún o pẹ̀lú àrídájú pé wọn yóò fi àwọn afurasí ọ̀daràn náà jófin. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.